I don't know what happened to the video. Good morning, everyone. I did a video 2 days ago for about 1 hour, 30 minutes praying for the kidnapped children, grieving family, government brass, that was the 3 arm of government, the military, Nigerian land, and everybody in pain as a whole. But when I woke up yesterday, I did. Ẹ̀yin èèyàn wa, Yínká Aláṣeyọrí ó ti jáde wá tọrọ àforíjì lọ́wọ́ gbogbo àwọn ọmọ Nàìjíríà bí wọ́n ṣe ń dráàgì rẹ̀ o lọ́tùn lósì, wọ́n dráàgì rẹ̀ gidi gan ni o. Ẹ̀yin tèmi, ẹ gbìyànjú láti wo fọ́nrán yìí kí ẹ gbọ́ gbogbo nǹkan tí Yínká Aláṣeyọrí tí ó sọ nípa bí wọ́n ṣe ń dráàgì rẹ̀, nípa bí ó ṣe apologize sí gbogbo àwọn ọmọ Nàìjíríà. Ó ti yẹ ẹ̀yà wò ó. Discovered that some well-meaning Nigerians are feeling offended because I made them feel unseen or their voices unheard. You know me too well that I will never make anybody feel like that. I discovered that the video was cut from a 1 hour 30 minute video. Ẹ̀yin abiyamọ, ẹ jọ̀ọ́ ẹ má bínú sí mi. Mo fi Jésù bẹ̀ yín, ẹ ní fọwọ́ gbọ́mọ sí. Mo fi Jésù bẹ̀ yín, ẹ ní faragbàwẹ̀. I beg you in God's name, please forgive me if I ever make you feel offended, unseen, or maybe I feel I spoke as if I was insensitive. Abiyamọ lèmi náà. Lórúkọ Jésù, gbogbo yín abiyamọ, gbogbo ilẹ̀ máa jèrè ọmọ yín. Ẹ ṣé gan. God bless you. God bless you. God bless you. Ẹ̀yin tèmi, ẹ ti gbọ́ gbogbo apology video tí arábìnrin yìí tí ó ṣe o. Ẹ̀yin tèmi, jẹ́ èrò wípé ó yẹ kí gbogbo àwọn ọmọ Nàìjíríà kí wọ́n ṣàforíjì fún arábìnrin yìí tàbí kò yẹ. Kí lẹ lérò? Kọ̀tẹ́ bá lérò, ẹ jẹ́ ká mọ̀ ní inú comment section. Ká lè fọ̀rọ̀ jómitó ọ̀rọ̀ lórí rẹ̀, ká lè sọ̀rọ̀ lórí rẹ̀ bóyá kí a tọrọ àforíjì fún tàbí kí a gba àforíjì rẹ̀. Ẹ̀yin tèmi, kọ̀tẹ́ bá lérò, ẹ jẹ́ ká mọ̀.